ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ̀yin tèmi mo níṣẹ́ wà ṣe wà pa bó ni sí gbogbo ẹ̀ ń dùn só ń ṣe jọ́mjọ́m ẹ wò èyí tí mo mú wá fún yín lé ní ọmọ ó scintillating ó superb gan ẹ gẹ̀ẹ́tì ẹ̀ eléyìí make sense àrà ọ̀tọ̀ ni. I don't know, I stumbled this film on YouTube yesterday and I decided to view it. Omo, ó burst bubble me, ó dùn mọ́ mi. The film makes sense. The film is Motive, Ìdí, produced by Ìrètí Osayemi. Ó dùn, I swear. Ọlọ́run, film yẹn make sense. Ó dùn. Film yẹn ní ìtumọ̀. Ó kọ́ni lẹ́kọ̀ọ́. Ó gbéni lọ́kàn ró, as in it's full of suspense. Lè sọ pé báyìí ló ṣe fẹ́ end. That is just it. Àdìtú ni. I give it to Ìrètí Osayemi. I love the movie, as in the storyline is it's very, very interesting. I swear down. The movie makes sense. Ọlọ́run, Bakare Adeoye òun ló direct ẹ̀. It's on YouTube. Go and see this movie. You now see that obìnrin tó bá ti wà láyé yìí, tí ó bá ti wà láyé yìí tó jẹ́ pé kò ní tẹ́lọ́rùn, tó jẹ́ pé kò sí nǹkan tán lè ṣe fún báyìí títí. Let me tell you, gbogbo ìgbà tó bá rìn káàkiri láyé yìí wàá máa meet fine boy ni, kò sí bóyá fẹ́ ṣe. Tóbìnrin bá wà tí ò bá wá ní tẹ́lọ́rùn tó bá ń pàdé, ṣé gbogbo èèyàn tó bá pàdé láyé ló gbọ́dọ̀ bá ẹ ṣe ni? No, you just have to comport yourself. You have to protect your dignity. Ó yẹ kí àwọn kankan tiẹ̀ wà kóbìnrin máa sọ pé yes mi ò lè ṣe. In fact, ẹ lọ wo movie yẹn make sense gan. Ó kọ́yàn lẹ́kọ̀ọ́ gan pàápàá. Ó kọ́ àwa obìnrin lọ́gbọ́n. Ó tún wá kọ́yàn náà lẹ́kọ̀ọ́ pé gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ ńgbà míì kéèyàn máa calm down, so that ìgbà tó bá ti sọ pé ó fẹ́ gbẹ̀san, so that you will not put yourself in trouble. Àwọn kan wà láyé yìí àwọn ò tiẹ̀ kí máa ń dárí jiyàn rárá. Ọlọ́run, fíìmù yẹn make sense. Jẹ́ sọ fún ẹ àwọn èèyàn tó máa bá ń bẹ̀. Kiki Bakare wà ń bẹ̀. Ìrètí Osayemi, Akin Lewis, kí lorúkọ lady yìí o, Fúnkẹ́ Ẹtì, kí lorúkọ ẹ̀, babe of this girl o, and I like her o, mo like ẹ gan, ó ní action right. Yes, I got it. Debbie Shokoya, yes, she's there too. Àwọn mi tó ní action ní film industry, àwọn tí mo mọ̀ pé wèrè wà lórí wọn tó ń sán láwọn youth yẹn tí wọ́n jẹ́ pé mo fẹ́ràn ẹ̀. Babe yìí, lady tó lọ sí University of Ilorin yìí, what's her name? Wumi Toriola. She's not in this movie and this particular lady that I'm talking about, Debbie Shokoya. Go and see the movie. The movie is very interesting. Hello. You might enjoy. So, Motive, Ìdí, is showing on YouTube. Yes, it's showing on YouTube, and it's a very lovely movie. Go and view it. You will love it. I love the movie. The movie makes sense. Storyline yẹn make sense. Lè sọ pé nǹkan báyìí ló fẹ́ parí ẹ̀. Ìyẹn lèmi rí sí àwọn ìtàn tó máa ń dùn mọ́ èmi nìyẹn. Story yẹn make sense. Mo fún ẹni tí ó ní ìtàn yẹn, ẹni tó dẹ̀ kọ́ náà ó gbìyànjú, because the way tó fi ṣe gbogbo ẹ̀ ó make sense gan. Ẹni tó direct ẹ̀ náà ó ṣiṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó dángájíá, because tí n bá wo movie bẹ́ẹ̀ yẹn àṣìṣe inú movie lèmi máa ń wá kiri, k'Ọlọ́run ṣàánú mi ni wàláì. But mo wo fíìmù yìí, is their strength ni mò ń rí, so weakness mi ò tiẹ̀ rí rárá. Wọ́n try gan. The movie is very, very interesting. Very interesting. I love the movie. Go and view it. You will love it. You will enjoy it.